wọ́n ìjọ́mi ènìyàn. So èmi ò sì tí ì bá pàdé kán sọ fún wa pé ẹ̀sìn tó mú wáyé àwọn náà ń ṣe. Tó bá yẹ tá a bá wá rí inú Al-Qur'ani kò sí wàhálà kéèyàn kan ká tó fi kẹ́kọ̀ọ́. ẹ sọ̀rọ̀ kan nísìn sà, ẹ ní àwọn ọmọ èèyàn lálẹ́sìn. Ẹ sà, ẹ jọ̀ọ́ ẹ má bínú sà, ṣé ó wà nínú Quran, ṣáàlì rí reference kankan nínú Quran wípé ànábì rí Jùbìrìlù rí tá a pè léńjẹ̀lì ẹ̀ tó confirm pé ẹjọ sá bàbá wà lẹ́sìn. Ó yá ń gbọ́ yín sà, bàbá wà lẹ́sìn à ń gbọ́ yín sẹ̀. ọ̀rọ̀ tán sọ yẹn lèmi fẹ́ sọ̀rọ̀ lé lórí, ọ̀rọ̀ tán sọ yẹn lèmi fẹ́ sọ̀rọ̀ lé lórí, ṣùgbọ́n ẹ jẹ́ kán dáhùn ìbéèrè yín yẹn sà. So bàbá wa Sheikh Yẹmí, ǹjẹ́ sọ wà nínú Kùránì níbi kankan wípé Allah sọ pé ànábì rí Jùbìrìlù àbí àtẹ̀lé rẹ́fẹ́rẹ́nsì kankan nínú Kùránì pé ànábì fojú kan Jùbìrìlù, wọ́n fojú kanjú sà, gẹ́gẹ́ bíi pé ànábì yẹn náà Jùbìrìlù yẹn náà ní gbogbo àfọkàntẹ̀ kó mú Kùránì wá fún sà. Ẹ ṣeun gan. Àkọ́kọ́ ni wípé kí Allah sọ wípé ànábì fojú rí Jìbìrìlù rí gẹ́gẹ́ bí ẹgbà wa tó wá, kò sí nǹkan kan tá a fẹ́ mú bẹ́ẹ̀. A sọ pé kọ́lọ́ wa máa sọ wá pé ẹ rí Jìbìrìlù, ẹ ránàbí ó fojú rí Jìbìrìlù, kò sí nǹkan tó fẹ́ mú nínú làákà ìjọ́mi ènìyàn o. Pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe tí mo mú wálẹ̀ kan pé ẹni tí wọ́n fi ọ̀rọ̀ ránṣẹ́ sí yẹn tó gbé gàrí fún ẹni yìí, wọ́n wá gbé gàrí yẹn débẹ̀, gàrí yẹn funfun ó dúdú ni, kò sí tó kàn án bí tiẹ̀ ní kó fi tiẹ̀ jíṣẹ́ bí gẹ́gẹ́ bí dispatcher rider. Wọ́n bá ní gba kíní yìí lọ gba títí ẹ̀ ní pé kó gbowó ọ̀yà rẹ̀ ó sì padà. Nítorí wọ́n wá gbé fún oúnjẹ ní orí èèyàn ni, kò sí tó kàn án. So pé bọ́yọ́ wá rí ìmọ̀ tá a fẹ́ mú bíi pé ká sọ pé bọ́yọ́ ó rí o àbí kò rí. Tó bá tí nǹkan mi bá ń bẹ́ẹ̀ dé, but èmi ò rò pé bọ́yọ́ necessary ká máa wá pé bọ́yá ṣó rí àbí ò rí kiri. So ohun tí mo ní láti dá bẹ́ẹ̀. Ìdí tí mo fi béèrè yẹn ni pé ẹ má bínú sà, àwọn ọ̀rọ̀ kan wà nínú Kùránì tó ṣe pé àwọn ọ̀rọ̀ yẹn gan kálá àkúkú wá sọ pé kó máa wá sọ̀rọ̀ pé ó rí Jùbìrìlù gan ó lóore jorú àwọn ọ̀rọ̀ yẹn lọ. Torí ọ̀rọ̀ kan wà nínú Kùránì níbi tí Allah ti ń bá ànábì tó lé ẹ pé tẹ bá ti wọnú ilé ànábì tó bá ń jẹun lọ́wọ́ tó bá pè yín kẹ́ wá jẹun, òun ni kẹ́ wá jẹun, níbi tí ò bá pè yín kẹ́ wá jẹun ẹ má bàa jẹun, tẹ bá dẹ̀ ti jẹun tán ẹ má dúró tiẹ̀ ẹ má tiẹ̀ gbọ́dọ̀ kí rárá, ẹ má lọ lé ni. Gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ṣókà láàṣà. And then ẹlẹ́ẹ̀kejì sà, tẹ bá ní ó dẹ̀ wà nínú Kùránì náà tí Allah sọ̀rọ̀ Jùbìrìlù, tí Allah ò bá fẹ́ sọ̀rọ̀ Jùbìrìlù rárá kò ní sọ ọ́. In tó wá fi lè mú sọ̀rọ̀ Jùbìrìlù yẹn ó yẹ kó sọ stand yẹ, ó dẹ̀ sọ stand yẹ, ó sọ bí Kùránì ṣe máa ń wá fà nábì, ó sọ nínú Kùránì, ó sọ ń bẹ̀. So kí lẹ rí sí ọ̀rọ̀ yẹn pẹ̀lú bí Allah ṣe ń bá nábì tó lé ẹ̀ yẹn pé ẹ má wojú ẹ má ṣe gbá, tó bá ń jẹun lọ́wọ́ tí ò bá ní ẹ wá jẹun ẹ má wá jẹun, Supreme God Allah pé wá ránjú wá láti sánmọ̀ ó wá ń dá sọ̀rọ̀ oúnjẹ nínú ayé sá. Bọ́lá ti lè rí inú Kùránì sà. Ó kẹ́ ẹ gbà kó wà ní. Kí ṣe àṣọ pé mi ò gbà, kò sí nǹkan tó bá ti lọ́wọ́ àánú Kùránì tá bá ti rẹ́rìí fún, kò sí wàhálà kankan. Bàbá wa ṣé òrìṣà mi ìdẹ̀mù rò pọ̀ gàwà àbẹ̀ iṣẹ́ wa ń bẹ̀ báyìí ó dàbí kan ti busy. Ó dàbí kan ti busy mọ́ bọ̀. A máa gbé jáde, èmi mo máa gbé jáde. Oye ọ̀rọ̀ méjì mo sọ, èwo ni kí n kọ́kọ́ gbé wá ń bẹ̀? Ṣé tibi tó ti dárúkọ Jùbìrìlù ni àbí ibi tí tó ti ń sọ̀rọ̀ oúnjẹ? Gbé méjèèjì wá kákan kílẹ̀ rẹ̀ ni, kò sí ìtẹ́gbé wá tí ò wà. Oye so ìyẹn ni mò ń bọ̀. Kùránì wá sí ojú screen yìí, ok ó máa ṣe gbé. Sọ gbé jáde bàbá mi. Níbi tí Allah ti ń sọ ọ̀rọ̀ lé ànábì pé tó bá pè yín kẹ́ wá jẹun ní kẹ́ wá jẹun, tẹ́ bá dẹ̀ ti jẹun tán ẹ má wojú ilé, ẹ má wojú kíní kan ẹ̀. Kùránì yẹn la fẹ́ lò. Òun ni
ok Quran kíní ni Quran 33:53 bàbá ìṣe òrìṣà Quran 33:53 ni so wọ́n máa gbé jáde ń sìn. so káwá wò yẹn wò pẹ̀lú pé kókó wá dárúkọ Jubril torí gbogbo ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ó yẹ pé téèyàn bá gbé sọpọlọ èèyàn mọ̀ wò pé ṣálà náà lẹ́dẹ̀ wá take so low lẹ́dẹ̀ wá ló ń sọrú ọ̀rọ̀ yìí ṣùgbọ́n tẹ́yìn bá tún ti bá wa yanjú ẹ̀ báyẹn ó tún máa rọrùn. kọ́ bá yanjú rẹ̀ à ń kẹ́kọ̀ọ́ náà ni kọ́ bá yanjú rẹ̀ kí ẹ̀wọ̀n máa bá yanjú ẹ̀. ẹ gbé kínní rìlíjọ́ yẹn kó ń bẹ bàbá mi. bàbá Sheikh Yẹmí mo ń gbọ́ yín bàbá wọ́n ti gbé. àyà yẹn lélẹ́ àbí yá ayọ́ alladhina amanu la tadkhulu buyuta nabiyya illa an yu'dhana lakum ila ta'amin غير الناذرين إنه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين الحديث إن ذلكم kíni dẹ́gbẹ́ ó ti blọ́ọ̀kì ni. ok theoretical كان talking. يؤذي النبي فيستحي منكم والله لا يستحي من الحق وإذا سألتموهن متاعا فسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما. so ẹ dákun ṣé ìròyìn tọ́lọ́run ọba ń sọ bíbá yìí kò correct ni àbí ọlọ́run mọ̀rọ̀ sọ àbí ẹ dákun ìbéèrè yẹn. bàbá mi ètò láyé ìjọ ìṣẹ́jú kan sà nítorí religion la pé síbẹ̀ bàbá mi ṣe yìí èyí tí bàbá ètò láyé sọ ni wípé bí Allah ṣe bẹ́ẹ̀ ṣe sọ fún wa wípé Allah ẹ fi tú sọ́lọ́hun yẹn tẹ ṣe tú Allah sọ́lọ́hun yẹn ọlọ́hun yẹn kọjá kó máa bẹ́ẹ̀ nìkan jáàjì inú ilé inú ilé rẹ o nǹkan báyìí o Allah náà ló lè sọ bẹ́ẹ̀ wọ́n wá rò pé òkè ó dáa ẹ wo Allah tó sọ yìí Allah tó sọ yìí ṣé nǹkan Allah sọ yìí tó bẹ́ẹ̀ ṣe gbé Allah tóbi tó yẹ kó ṣe báyìí. ṣé ẹ ti láǹdì sá. ẹlẹ́kọ̀ọ́ kan kó bá wa tú ká tó sọ̀rọ̀ nípa rẹ̀ ọkọ̀ kàkẹ́ tú náà. ẹ ṣeun gan. ó yá kọ́ bá wa tù àkọ́kọ́ ni pé ó yẹ bá wa tù ẹ bá wa tù. Kùránì ni ẹni pé yá ayọ́ alladhina amanu á pé ẹ̀yin onígbàgbọ́ òdodo la tadkhulu buyuta nabiyyi. so àyà àkọ́kọ́ ni pé n tó ń kọ́ ẹ̀kọ́ tó fẹ́ kọ́yàn ni pé báwo lèèyàn ṣe ń bá aṣíwájú lò ẹni ó bá jù yàn lọ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ní pé. ẹ kàkẹ́ tú ẹ mẹ́wùlẹ̀ ṣàlàyé ètò kàkẹ́ tú. bàbá ẹ dúró ẹ jẹ́ kí ẹ mọ̀ pé ẹ̀yin lẹ́mọ tẹ́ fẹ́ mú bẹ̀ mí kókó tí wọ́n fẹ́ mú bẹ̀ ò tí ì yé mi but gẹ́gẹ́ bí tèmi gbọ́yé àtẹ̀kọ́ tí mo kọ́ ẹ má wọrí ẹ ní tu gbogbo ẹ̀ látòkè délẹ̀ so torí èèyàn tí yóò bá mú screen record kán mú ká lè mọ̀ pé gẹ́gẹ́ bóyá mo kàn tútùkùtù so ìtí àyà yìí torí gbogbo àyà alukurani kọ̀ọ̀kan ló ní torí nítorí ṣe sọ̀kalẹ̀ àtẹ̀kọ́ tó fẹ́ kọ́jọ́ mi nìyẹn so àyà yìí sì tó fẹ́ kọ́ yẹn ó fẹ́ ṣàlàyé báwo là á ṣe ń bẹ ni ó bá ju ni lọ báwo la ṣe ń bá wọn ṣe táyà yìí ń dúró ní pé ó ń bẹ nínú àwọn èèyàn kan tó yẹ kó wọn kàn jálù ànábì anyhow ẹlòmíà lárúkọ ọmọ lórí wọn ṣe wá ṣe so ní táyà yìí fẹ́ júwe fún wa nìyẹn lọ́lọ́run fi wá sọ pé yá ayọ́ alladhina amanu àá pé ẹ̀yin onígbàgbọ́ òdodo la tadkhulu buyuta nabiyyi ẹ má já wọnú ilé ànábì illa an yudhana àyàfi tó bá fún yín yọ̀ǹda ila ta'amin yàní ìkíní irja'ul kalami ó tún wà bẹ́ẹ̀ ó ní la tadkhulu la tadkhulu ila ta'amihi ẹ má tún máa bá wọ lóyún bóyá oúnjẹ lọ́wọ́ ńsìn kẹ wá sáré máa bá náwó sínú oúnjẹ gera nadirin àbí kẹ tí wàá máa wò kẹ máa wò bọ̀ kẹ máa wò ń wò yí pé bí kò pè yín pé kẹ wá jẹun walakin iza du'aytum àmọ́ tó bá ń jẹ́ǹjẹ̀ yẹn lọ́wọ́ nígbà tó bá wá pè yín o iza du'aytum tó bá pè yín fadkhulu ẹ wọlé tọ̀ fa iza ta'imtum tó bá sọ fẹ́ pé kẹ wá jẹun fantashiru ẹ̀yin náà túraká pẹ̀lú ẹ̀ wala musta'anisina li hadisi ẹ mú máa wá pé kẹ máa bá sọ̀rọ̀ gbogbo gbà inna dhalikum ọ̀rọ̀ tá ṣàlàyé gbogbo nǹkan tá kà kalẹ̀ kana yudhi nabiyya ó lè máa kó ìnira bá ànábì fayastahi yóò sì máa tijú
minkum tóun ò ní fẹ́ sọ òdodo ọ̀rọ̀ fún yín wallahu la yastahi minal haqqi àmọ́ ọlọ́run ọba ò kí ń tijú bí ọ̀rọ̀ òdodo wa iza sa'altumuhunna àwọn ìyàwó ànábì tẹ́ bá fẹ́ béèrè nípa kankan lọ́wọ́ ẹ̀mọ́ táyà tó jẹ́ nǹkan ìgbádùn ara fas'aluhunna min wara'i hijabin ẹ jẹ́ kí gàgà ó wà láàrin ẹ̀yin àti àwọn tí wọ́n jẹ́ ìyàwó wọn tẹ́ bá fẹ́ béèrè nípa ọ̀rọ̀ ìsìn àbọ̀rọ̀ nǹkan tí yóò jẹ́ nǹkan ìgbádùn zalikum ọ̀rọ̀ tá a sọ yóò ataharu li qulubikum ìyẹn ni ó fọ ẹ̀mí yín mọ́ wa qulubihinna àti ẹ̀mí àwọn obìnrin tán jẹ́ ìyàwó ànábì wa ma kana lakum an tu'dhu rasula kò tọ́ fún yín kẹ́ fi ara ní ànábì wala an tankihu azwajahu kò sì tọ́ fún yín kẹ́ fẹ́ ìyàwó rẹ̀ min ba'dihi lẹ́yìn ìgbà tó bá lọ tán abadan títí láíláí ni ẹ lẹ́tọ̀ọ́ àti fẹ́ ìyàwó ẹ̀ dhalikum kana inda Allahi azima so gbogbo ohun tó wá sọ yìí ohun tó lágbára ni lọ́dọ̀ ọlọ́run ọba ohun tó wà ń bẹ̀ ni. nǹkan táwọn ń béèrè ni pé ṣé ànábì nǹkan ní sọ̀rọ̀ yìí ni àbí Allah. Allah ló ń sọ̀rọ̀. so ọ̀rọ̀ yìí sìn ẹjẹ bá a mú tẹ̀jọ́ ó sì. ìrẹ́rìn yóò bí mo wà yóò mo rẹ́rìn para mi dání o. wà lẹ́sẹ̀ ní sọ̀rọ̀ so ìgbà tí ànábì kò lè dá ọ̀rọ̀ yẹn sọ jáde ni làlàáfin gbẹnu rẹ̀ sọ àbí kí ló ṣẹlẹ̀ àbí because ọbalàgbé sábà náà sọ àyà yìí wá sẹ́yìnpá ànábì ó pe àwọn sàbẹ̀rẹ̀ pé kó wá jẹun nílé òun pẹ̀lú ìyàwó rẹ̀ dẹ̀ wà bẹ́ẹ̀ ìyàwó ó pè pé ìyàwó àbúrò rẹ̀ yẹn àbí ìyàwó ọmọ rẹ̀ ilé ẹ̀ṣẹ̀ fẹ́ gbà yẹn ni wọ́n wá fi jẹun lọ jẹun yá ànábì so ìgbà tí wọ́n jẹun tó ń wètè kúrò láyà fi sọ kalẹ̀ so kí ni nǹkan tẹ̀rù ṣé ànábì òjò sọ fáwọn èèyàn yẹn pé kó máa lọ ipò òun fẹ́ dóyàwó ohun tí wọ́n ẹ̀ṣẹ̀ fẹ́ ni àbí Allah àbójú ti ànábì torí kò tí ì yé mi. àti pé gan n tó wà ń bí ó ń jọ ọ̀rọ̀ èèyàn nǹkan mẹ́ta ló jáde nínú ọ̀rọ̀ yìí. ètò láyé ẹ̀mẹ́jì kí wọ́n lọ síbẹ̀ ẹ jẹ́ kí wọ́n sọ gbọ̀ngàn ni ẹni sùn ẹ tó kà á náà ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé rẹ̀ fún wa because sábà náà sọ àyà yìí a máa padà lọ gbé wá nǹkan tó ṣẹlẹ̀ gangan táyà fi sọ̀kalẹ̀ ṣe pé ìyàwó ọmọ rẹ̀ tí tó gbàtọ́ tó gbà tí ọmọ yẹn fi gẹ́yìn lẹ̀ tó padà fẹ́ ọmọ yẹn láyà fi sọ̀kalẹ̀ tó gbà àwọn sàbẹ̀rẹ̀ kó wọ́n á jẹun so ìgbà tó ń dẹ́ dọ́dọ̀ rẹ̀ àwọn sàbẹ̀ jẹun tán wọn lọ ara bá dẹ̀ ti kún ó rò pa àwọn fẹ́ ṣe bàbá sún pé ọmọbìnrin yìí pé ẹ̀yin sàbẹ̀ tẹ wá kẹ́ mọ́ lọ kò fẹ́ sọ fún ojú ntì láyà bá sọ̀kalẹ̀ ṣé ànábì ò lè sọ fún ọ pé tó ẹ̀yin sàbẹ̀ ẹ ti jẹ́ tẹ́ mọ́ lọ o àbí kí ló táyà fi sọ̀kalẹ̀ ń bẹ̀ yẹn bí kò tí ì yé mi. ráyé mẹ́tì. ẹ lè sọ gbogbo ẹ̀ papọ̀ èyí tí wọ́n ń pè lẹ́sìn òun ni ìmúnisìn ṣèyíkì kan ti sọ́rí ó ní mọ́ dínú ìlà istibad kò sí nǹkan pè lẹ́sìn ju ìmúnilẹ́rú lọ ok wọ́n wá gbé àyà yìí wá fún wa bàbá mi lọ́dọ̀ yín torí mo fẹ́ràn yín mo máa wá sí láìsùn yín ẹ wò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí kẹ́nìkan kó máa dá sí kánpẹ́ nìkan ní Allah kò sẹ́ni tó yẹ kó pè lọ́lọ́run láyé Ọlọ́run jìnnà sí Allah Allah náà sìgìdì tó jẹ́ yẹn náà ni kó máa jẹ́ ìmúnilẹ́rù ni bí wọ́n ṣe tú Allah sí Ọlọ́run Elédùmarè irọ́ burúkú ni ẹ wo àyà yìí náà Allah ń gbẹnu ànábì sọ̀rọ̀ kókè o àwọn tọ́jọ́ ń wá tọ́jọ́ ń jókòó tira wọn tí wọ́n ó pẹ́ lọ́dọ̀ ara wọn bí kí n jọ́rẹ̀ ẹ̀yìn wọ́n ti ń pẹ́ lọ́dọ̀ ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ káyà yìí tó sọ̀kalẹ̀ náà ẹ wàá mọ tó parí àyà yìí fún ara yín ó yẹ kẹ́ rí wípé wọ́n ní tẹ́ bá ti fẹ́ béèrè nǹkan kan lọ́dọ̀ ìyàwó rẹ̀ ẹ má máa wọlé wọn ẹ máa bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ilẹ̀kùn ni ẹ máa bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ilẹ̀kùn nítorí pé kò tọ́ sí yín láti fẹ́ ìyàwó rẹ̀ nítorí pé ọkàn yín ó lè mọ̀ kò ní sí pé bóyá ẹ fẹ́ máa dóyàwó Muhammadu ṣé Allah ni ó wà Tinubu gan gbọ́dọ̀ sọ̀rọ̀ eléyìí Tinubu kò gbọ́dọ̀ sọ̀rọ̀ eléyìí jáde pé nínú ìyàwó yín o Ọlọ́run pọ̀ ju gbogbo eléyìí lọ Allah náà ló lè sọ̀rọ̀ ẹ̀ Ọlọ́run pọ̀ jù lọ. ẹ jẹ́ ká bá sọ̀rọ̀ túlétúlé lọ́dọ̀ tèmi bí. ẹ fún alápàtà lọ́bẹ ẹ kọkàn kò tí ì kọ ẹ ẹ̀yin ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹjọ́. ó yá àfa à ń gbọ́ yín sà. ẹ ṣeun gan ṣẹlẹ̀ àwọn kan ní pé gẹ́gẹ́ bí n tó wà ń bí báyìí kò sí tí Allah ò lè dá sí Ọlọ́run ọba Allah kò sí tí ò lè dá sí torí pé tá a bá sọ wípé n tá à ń sọ Al-Qur'an n tó wá kọ́ wa ní ẹ̀kọ́ tó wá kọ́ wa ni pé báwo la ṣe bára wa ṣe tá à ní ṣera wa
tá à ní ṣe ọba tó dá wa gangan. tó tẹ bá wò nínú àyà yìí nsìn àyàfi ìmọ̀ bóyá tá bá rí bóyá nǹkan kan tá bá rí ààyè kan nínú àyà yìí tó fi lè disqualify pé bóyá kò kí ń ṣe ọlọ́run ọba ló ń sọ̀rọ̀ níbí báyìí mo rẹ́dì láti kọ́ ẹ̀kọ́ yẹn àmọ́ pẹ̀lú tí gbogbo tó wà níbí báyìí ò yá ayọ́ bí mo ṣe kà á látòkè débi tí mo kà dé yẹn ó ṣe pé bóyá ànábì. ok ṣé ń gbọ́ mi báyìí. mo bọ́ọ̀lù ní sùúrù náà. ṣé ń gbọ́ mi báyìí. à ń gbọ́ yín sheik. aya al-Qur'ani yìí sìn Suratul Ahzab tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó ń kọ́ wa ní pé ànábì yìí ṣe àṣà èèyàn tí kàn máa ń gbéná wojú èèyàn anyhow. tó àwọn nǹkan mi wà gẹ́gẹ́ bí ẹni tá a fi nǹkan ránṣẹ́ sí tó sì ní ìwà tó wù pẹ̀lú àwọn èèyàn tí ó fi present nǹkan yẹn fún wọn gẹ́gẹ́ bí ẹni tí a fi nǹkan ránṣẹ́ tẹ́ bá lọ wo aya kan nínú al-Qur'an tó sọ pé innaka lasta alayhim bi musaitir kò tọ́ fún ọ kò jẹ wọ́n pa lórí nǹkan tí a bá sọ àyàfi nǹkan tí yà wá ọlọ́run tá a bá ṣe kí ni tá a bá gbé kalẹ̀ fún wọn. so níbi àyà yìí ọlọ́run ló ń sọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ìbéèrè tí wọ́n kọ́ béèrè. so ọlọ́run tó sì ń sọ̀rọ̀ yẹn kẹ́sẹ́ pé bóyá ẹ̀rù ń ba ànábì yìí ṣe nǹkan kan lẹ́yìn tọ́lọ́run bá fi rán. nígbà tí fi mọ̀ tẹ́ bá wo àwọn àwọn kò mú òkun ọ̀rọ̀ rẹ̀ ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ yẹn ó ń ṣe ìrìjáwù lọ sọ́dọ̀ ọba tó dá padà. tẹ́ bá wo ó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí third party èèyàn tó ń represent ọ̀rọ̀ bí ẹ bá wo ibi tó ju ó ní pé yúdánà lákùn so kò gbọ́dọ̀ jẹ́ pé ànábì ni ó máa sọ̀rọ̀ tí ó tún wá máa dá tí ó wá máa sọ pé òun ó fún yóò wá máa lo ìdàkejì ọ̀rọ̀ fún ẹni tí ó ń bá sọ̀rọ̀ bá so ìyẹn àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì nàzírí náà ó ń jẹ́ kó yé wa pé ó ń bẹnu ọmọ ènìyàn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ìjọ́mọ ènìyàn máa gbé èèyàn lẹ́yìn ó wo ẹlòmíì máa ń lójú kòkòrò kódà kó dàgbà ju bó ṣe wù kó dàgbà lọ. so gbogbo kinní yẹn lọ́lọ́run fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ látara ànábì yìí pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ sàhábà rẹ o ẹ má máa wo kẹ má nàgà wo tánàbí bá ń jẹun lọ́wọ́ ìzán ní tó ń júwèé ń bẹ̀rẹ̀ ni pé táìmù tó bá ń jẹun yẹn ẹ fún láàyè ẹ ṣe gààyà fún. so but èmi ò wá máa kinní àkọ́kọ́ ni pé mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan kan yé nípa aya al-Qur'an sábàbù nùzúl èmi ò mọ tí ẹni tó gbé sábàbù tó gbé kalẹ̀ fún wa mọ́ al-Qur'an nìsín tẹ́ bá wò kò sí nǹkan tó jẹ́ bóyá pé wọ́n ń drag inú ẹ̀ so tá a bá wá rí nǹkan tó bá jọ mọ́ drag inú ẹ̀ kàn fà jáde fún wa ká tó fi kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí àwa tá a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ lójú ọ̀nà Islam. ẹ jọ̀ọ́ má bínú ìbéèrè kan mo fẹ́ béèrè náà kó tó di pa continue ìbéèrè yẹn ni pé owú jáde nínú ọ̀rọ̀ yìí ení owú ẹlẹ́ẹ̀kejì ìfurasí ni ó jáde nínú ọ̀rọ̀ yìí bíi ká sọ pé a ti ń fura sí sàábé kan tó ti ń wò ìyàwó ẹni kọ̀rọ̀kọ̀rọ̀ tẹ́lẹ̀ bíi ká sọ pé owú kéèyàn máa jowú kí n sàníyàwó gbéèyàn ó jáde nínú ọ̀rọ̀ yìí ní tá a fẹ́ fàyọ ni pé ṣé Allah ti mọ̀ pé ànábì máa ń jowú ni àbí Allah ti mọ̀ pé ànábì bó ti ń fura sí sàhábà kan ni Allah fi sọ lọ́rọ̀ yìí pé tọ̀ tẹ́ ẹ bá ti jẹun tẹ́ ẹ dìde ẹni nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun ni pé tẹ́ ẹ bá fẹ́ bá wọn ìyàwó ẹ sọ̀rọ̀ ẹnu ọ̀nà ẹnu kọ́tìnì ní kẹ́ ẹ máa dúró sí kẹ́ ẹ máa fi bá wọn sọ̀rọ̀ ó tún wá là á mọ́lẹ̀ yányán wípé tí ànábì bá kú ẹnìkan ò gbọ́dọ̀ gérí ìyàwó ẹ̀ ṣẹ́rí tọ́pìkì yẹn lásán odindi tọ́pìkì kan lọ́tọ̀ ni torí pé ẹni sùrùsà ẹni tó ti ń jẹ gbádùn ọkùnrin ànábì ni ò pẹ́ láyé yìí 63 ló lò tó túmọ̀ sí pé gbogbo àwọn ìyàwó ẹ̀ náà sì máa lè gun la ǹjẹ́ tí ń gun obìnrin bá gùn wọ́n ṣe kàn fi gígùn bẹ̀ ni aláàtà ànábì dájú lápá abẹ́yẹn. Al-Qur'an gẹ́gẹ́ bí ọmọ ẹ̀kọ́ tó lọ kẹ́kọ̀ọ́ Al-Qur'an ọ̀rọ̀ kan àkàkí ẹ̀yìn gbọ́dọ̀ mọ̀rọ̀ sọ kí wọ́n á gbédègbédè kí n gbédè ju ọba tó ní èdè lọ. Ẹ dákun ibo ni ọ̀rọ̀ owú wà nínú àyá Al-Qur'an yìí bó ṣe tó látòkè rẹ̀ délẹ̀ sá. ẹ rí àkọ́kọ́ ni pé téèyàn kì í bá ṣe tẹ́lẹ̀ kò lè bẹ̀rẹ̀ ńjọ́ kan ó jọ pé ànábì àtàwọn sàhábà inú ilé ànábì kì í ṣe ibi tí wọn kì í wọ̀ tẹ́lẹ̀. ó jọ pé ẹ̀rí pé ẹni sùn ẹ jẹ́ bá wa gbé Kùránì ẹ jáde padà ẹ jẹ́ bá wa gbé Kùránì ẹ jáde padà àkọ́kọ́ ni pé ẹ máa wo ètò láyé mo sáré lọ kásá
ìtọ́sọ̀rọ̀ ni pé sábàbù nùzúlẹ̀ náà rí. àwọn sàbẹ̀ yẹn wọ́n ti jọ mọ́ lọlé ànábì tí wọ́n mọ́ ń jẹun tẹ́lẹ̀ tọ́jọ́ mọ́ ń ṣe papọ̀ tọ́jọ́ wà. àǹkà ẹgbẹ́ sábàbù nùzúlẹ̀ yẹn jáde kára. ẹgbẹ́ jáde kàkà. ètò láyé òṣè ẹ wà pẹ̀lú mi àbí. bẹ́ẹ̀ni. so owú yẹn àkọ́kọ́ rí bẹ́ẹ̀ nítorí ọba tó léde ti sùdé rẹ̀. bàbá mi owú wà ń bẹ ẹni sùnìsà owú wà ń bẹ ibi tó wú kọ́kọ́ gbà wà ń bẹ ni pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ gorí ìyàwó ànábì tànábì bá jáde láyé. ó yẹ ẹ bá wa ka èbó ni ó yá ẹ bá wa ka kí lẹ́yìn sà àbí ẹgbẹ́ arábì tiẹ̀ jáde so kí àfiṣẹ́ kí ẹ mẹ́ka. ok ṣé ń bí arabic ẹ ni wọ́n ti júwe owú rẹ̀ yẹn àbí sà. rárá níbi tí owú ti kọ́kọ́ jẹyọ àfa yẹn ẹ power tap kẹ wá resend àwọn èèyàn tí ẹ power tap mọ́ rárá kẹ wá resend request yẹn kíní yẹn ò power àwọn èèyàn bá power tap lé ní àmọ́ bóyá àṣẹ wọn ni. so ibi tó wú kọ́kọ́ gbà jáde ń bẹ̀ ni pé kí ni ó fà á tí Allah fi sọ pé bá nàbì bá kú tán ẹnìkan ò gbọ́dọ̀ fẹ́yàwó ẹ̀. ẹ ṣeun ṣé ń dáhùn yẹn náà. ẹ dáhùn ẹ náà ẹ máa dáhùn ẹ. ẹ dàkún ṣé ó pọ̀ sí i kémi ó jowú fún yín àbí kẹ́ ẹ jowú fúnra yín èwo la lè pè lówú nínú méjèèjì. àánú Allah àtànábì mọ́ra wọn náà wọ́n mọ ibi tọ́jọ́ dì sí. so ẹnìkan ò gbọ́dọ̀ sọ sáàrin wọn nígbà tó jẹ́ pẹ́nu ànábì náà ni kùránì ń gbà jáde. ibo wá lẹ́yìn ti rí pé owú ni wọ́n làálà ń bá ànábì jẹ́ ń bẹ̀rẹ̀. ó dáa ànábì èkú ó sì wà láyé Allah tí wàá ń sọ kalẹ̀ pé tá ànábì bá kú ẹnìkan ò gbọ́dọ̀ fẹ́yàwó ẹ̀ kí ló túmọ̀ sí kí la máa pè. ẹ ṣeun ẹ dákun ẹ jẹ́ wá fi lè dá yín lóhùn báyìí irú bẹ́ẹ̀ ṣe wà ẹ̀sìn tẹ́ ní ìyàwó ṣé yóò dùn mọ́ yín nínú kí ẹni tó jẹ́ ọ̀rẹ́ yín ọ̀rẹ́ mi inú yín kó máa wọlé tọ̀yàwó yín. inú ṣé lẹ́yìn tí ọ̀tá mi bá kúrò láyé. àtẹ̀wà láyé àtẹ̀sí láyé. no tí mi ò téèyàn bá ti kúrò láyé kó fi ayé lẹ̀ ibi ó bá jayé yẹn dé kó jẹ́ ká yóò jẹ̀ yókù kí ni ṣé ó kè é sìn ń gbọ́ wá fìyàwó lẹ̀ nísìn níyàwó yẹn ò dẹ̀ gbọ́dọ̀ lọ́kọ mọ́. ṣé ẹ lè ṣe wíìlì kalẹ̀ yìí pé ẹ dákun ọjọ́ tẹ bá dàgbà tẹ bá kúrò láyé ṣé ẹ lè ṣe wíìlì kalẹ̀ yìí pé kí ọ̀rẹ́ yín ọmọ orí ìyàwó yín. rárá ẹni sùúrù ẹ wá sọ ẹni tó wá ṣe wíìlì kalẹ̀ pé bóun bá kú tẹ́kẹ́nìkan mọ́ lórí ìyàwó ẹ sọ ẹni tó ṣerú ẹ̀. ẹ ṣeun ṣé mo lè sọ̀rọ̀ báyìí. àkọ́kọ́ ni pé ṣé rí i tó ń jẹ́ ìjọ́mi ènìyàn. bàbá àṣẹ òrìṣà ẹni sùúrù ẹja kasábàbù nùzúlù yẹn náà. bàbá àṣẹ òrìṣà. Arabic ẹ̀wá ni mò ń ṣe lọ́wọ́. ó ní oye who believe enter not the dwellings of the prophet for the male. nàbí dá sọ̀rọ̀ oúnjẹ alájà ọ̀rọ̀ oúnjẹ ló ń dá sí mẹ́rin tiẹ̀ bẹ́ẹ̀. àfààyàn ò ráyè wọlé àfààyàn ti fẹ́ wọlé látara àfààyàn ò ráyè wọlé ẹ̀rì sẹ́ǹdì kíni yẹn wọ́n máa lọ ẹ̀rì sẹ́ǹdì ẹ̀ torí eyín ni ilé kéwù tv ó ti yé mi torí ẹ̀ mo ṣe agbẹ́nu dákẹ́ jẹ́jẹ́ eyín ni kéyìn má lọ yọ bọ́lẹ̀ lọ́mọdé ṣàgbákò. so ṣe rí àwọn kan wà ni pé àfàwà àgbà àwọn kan wà nínú irú àwọn mọ́ríámọ̀ kìbìtìyà ọ̀dọ́ ni wọ́n àwọn Aisha ọ̀dọ́ ni wọ́n àtẹ̀rẹ́ àwọn àdíjá tó ṣe pé àwọn ti bá tiwọn débi ìgbì ipò ṣúgà mọ́mì náà wà tẹ́lẹ̀ náà kan tó pàdé ànábì oye but níta wá fẹ́ lò ń bẹ̀ ni pé níta fẹ́ lò ń bẹ̀ gẹ́gẹ́ ni pé kí ni ipò wo lànábì wà tànábì tàláàfin sọ fànábì lójú ayé pé tànábì bá kú o ẹnìkan ò gbọdọ̀ gorí ìyàwó ẹ̀ kí lẹ rò pé ẹ̀kọ́ wo ló fẹ́ jáde ńbẹ̀ sà ṣéèkì ẹ̀mí. ẹ ṣeun jàre ẹ̀kọ́ tó fẹ́ jáde ńbẹ̀ náà ni pé a bá wà láyé báyìí bó ṣe jẹ́ pé bí inú wa ò ṣe ní dùn
bàbá ìyàwó wa tá a ní kẹ́lòmí ó mọ gorí ẹ̀ lẹ́yìn wa tínú wa ò ṣe ní dùn bẹ́ẹ̀ ni Ọlọ́run bá ṣe ń fi ẹ̀kọ́ yẹn kọ́ àwọn èèyàn kan lè mọ̀ bí wọ́n ṣe máa ṣe pẹ̀lú oníṣẹ́ ńlá àti àwọn ìyàwó rẹ̀. So gbogbo eléyìí nìsín pẹ̀lú tá a mú nínú Al-Qur'an nìsín kò síbi ìkẹta tọ́lọ́ ok ẹ já wo báyìí ok ṣé ẹni sùúrù Kùránì ò sọ fún wa pé òkú máa ń wẹ̀yìn pé òkú máa ń wo ẹ̀yìn ṣé nínú Islam ṣé òkú máa ń wẹ̀yìn òkú máa ń mọ tí ń ṣẹlẹ̀ lẹ́yìn ni. òkú wẹ̀yìn kẹ̀ nínú Islam kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. nígbà tí mọ́mọ́ bá ti kú kò wẹ̀yìn mọ́ kò mọ tí ń ṣẹlẹ̀ mọ́ ẹ mọ̀ pé gbogbo àwọn obìnrin mọ́kàkànlá yẹn bí ìgbà pé wọ́n waste nínú ayé ni. ní tẹ́mi wá ń béèrè ẹni sùúrù ní tí mò ń béèrè ni pé ṣé bí Allah ṣe ní kẹ́nìkan kan máa geri wọn yẹn ṣé Allah pa ara wọn ìpa ara wọn tí mò ń sọ ni pé gbogbo adùn tóbìnrin máa ń fìwù ṣé Allah pa gbogbo adùn yẹn ni àbí Allah kàn fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ pé bíjọ́ tí ó bá wù wọ́n kán máa fi gún bẹ́ẹ̀ àbí kán máa fi rọ́ọ̀bù pa ṣàgbọ́dọ̀ gun obìnrin ọkùnrin mi ò gbọ́dọ̀ gàyà wọn ṣé Allah ò rò pé ìjóbìnrin lè gbé wọn ni gẹ́gẹ́ bí ẹni tó ti lọ́kọ rí tọkọ ẹ̀ kú. ok mo lè sọ̀rọ̀ báyìí. ó yá. àwọn kan ní pé ṣe rí bóyá Allah para wọn àbí ọ̀para wọn èmi ò lè dáhùn bẹ́ẹ̀ yẹn but ní tèmi mà ní pé a rí nínú obìnrin tí àkọọ́lẹ̀ sì wà fún tó yẹ pé ó wáyé kò súnmọ́kùnrin kan ó tún wá lọ ń súnmọ́kùnrin kiri so ó ń bẹ nínú ẹlòmíì nínú dídá bí ọba Allah bó ṣe máa ń dá àwọn ẹlòmíì ó lè dá ẹlòmíì lọ́yẹ pé ìbálòpọ̀ lóòótọ́ nature ni ó má máa dá láàmú so Ọlọ́run ọba Allah ó lágbára ju bí a ṣe ń ro yẹn lọ so ó wá pa wọn èmi ò rákọlẹ̀ ó pa ara wọn fún wọn èèyàn kan ní àbí ò pa ara wọn fún èèyàn kan ní èmi ò tẹ́ bá rákọlẹ̀ rẹ̀ a lè fún wa ní àkọlẹ̀ rẹ̀. àkọ́kọ́ ni pé ẹ jẹ́ ká kọ́kọ́ wí gbogbo àwọn tí Ànábì fẹ́ ṣe mọ̀ pé lẹ́yìn Aisha nìkan gbogbo wọn pápátá ìyàwó ni wọ́n tí ọkọ wọn kú ẹni gbogbo wọn opó ni wọ́n ṣe mọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn táwọn Ànábì fẹ́ lẹ́yìn Aisha nìkan gbogbo wọn ti lọ́kọ̀ kan bọ̀ ní ṣẹ́mọ̀. ok mo ń gbọ́ yín sà mo ń gbọ́ yín mo ń tẹ̀lé yín. gbogbo àwọn táwọn Ànábì fẹ́ pápátá nínú àwọn mọ́kànlá mẹ́wàá nínú wọn wọ́n ti lé ọkọ kan bọ̀ sọ́dọ̀ Ànábì ni wá wọ ẹni tó ṣe pé ó ti fẹ́ ọkọ méjì mẹ́ta ìbálòpọ̀ yẹn yóò bá sábà ara rẹ̀ ìmíì ti bímọ méjì ìmíì ti bímọ mẹ́ta ìmíì ẹ̀dọ̀ kan ló bí ìbálòpọ̀ yẹn máa wà lára rẹ̀. ẹ máa gbọ́ èmi mọ̀ pé Islam kò sí tí Islam wò so mo fi ìfáwọn ẹni yẹn ni aláṣàánú wọn tálà bá ṣàánú ẹ̀rọ ọmọ Aisha ọmọ so tálà ṣàánú wọn ni láàrin. sábàbù nùzúlù yẹn ni ó yẹ ká gbọ́ ó yẹ ká bẹ́ẹ̀. èmi ò mọ bí tẹ́ ti lọ mú sábàbù ẹ̀yin ní ẹ̀ka kẹ́ ẹ jẹ́ ká gbọ̀sà n lè ka nǹkan tí mo rà mọ́ Kùránì ni mo lè dó tì tí mo fẹ́ mọ̀ ẹ̀yin mọ bí ẹ ti mú sábàbù yẹn so ẹ kà ń tẹ́ bá fẹ́ mọ́ bẹ̀ sà. ẹ kà tẹ́ bá fẹ́ mọ́ bẹ̀ so ká mú ká kàn sọ̀rọ̀ lórí ẹ̀ kéèyàn ó mọ̀ pé ká ròdòdò ká sì rí ní tí èso òdòdó ń bẹ̀. ẹ ṣá máa bá a pa táàpù ẹ jọ. ó ní yá ayyuha alladhina amanu la tadkhulu buyutan nabiyyi illa an tuwazzana lakum ila ta'amin ghayri nazirina innahu ghayru nazirina ata walakin iza du'imtum fadkhulu fa iza du'imtum fastashiru wala mustamsinina li hadisin inna lakum kana yuzi nabi faminkum wallahu la yahdi min al-akba wa iza tumata an fas'aluna ra ijabin zalikum atihiri lakum zalika yarukudu. ṣé ọ̀rọ̀ yóò correct ni àbó níbi àwọn nǹkan kan àtọ́. ẹ gbọ́ yín network. ẹ gbọ́ mi báyìí. ẹ à ń gbọ́ yín. ẹ ṣeun.
so àkọ́kọ́ ni pé ṣé nínú Kùránì sìn ṣé ntọ́lọ́run bá sọ ṣé kò correct ni àbí kí ni kókó ọ̀rọ̀ yẹn gangan sà. ṣé ó wà nínú Kùránì níbi tí Allah ti dárúkọ Jùbìrìlù pé wọ́n jọ ríra ẹ wá ní Allah ògò nídìí kálá ṣe àṣẹ ìmú wá ní àgbá ló bá lè sọ yẹn èyí tó wá lẹ́sì ọ̀rọ̀ inú ilé ọ̀rọ̀ oúnjẹ ẹ mọ̀ bí kálọ́mọdé méjì ń jà só ń jẹ ó yé bẹ́ẹ̀ yẹn so ọmọdé méjì ń jà só ń jẹ Allah wá ń bá wọn yanjú ẹ̀ ó di ń di supreme so pé gbogbo eléyìí ọpọlọ ànábì gan ká ju pé ká ní pé yóò ṣe máa gba revelation fúrú nǹkan báyìí lọ ó yé báyẹn so kéèyàn fẹ́ gbé nǹkan wá fún mi. tí situation báyìí bá ṣẹlẹ̀ ẹ dákun correction báwo lẹ́yìn ṣe lè correct ẹ̀. báyẹn mi ẹ̀jọ̀ ẹ mute mic yìí. ẹ dákun ẹ jẹ́ sọ̀rọ̀ yìí ní kí n tó mú tù sá ẹ dákun bí irú situation báyìí bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bẹ́yìn ṣe sọ yìí pé Ọlọ́run correct pẹ̀lú tó ṣe yìí sìn ẹ dákun ẹ fún wa ní presentation bó ṣe yẹ kọ́ Ọlọ́run ó ṣe káfí lè kẹ́kọ̀ọ́ lára yín sà ẹ sì sọ pé Ọlọ́run correct pẹ̀lú tó sọ yìí sà. ẹ má bínú ṣé ẹni sùúrù ẹ má bínú ṣé tí irú situation ṣẹlẹ̀ lọ́dọ̀ yín vaasi ilẹ̀ máa lò láti fi yanjú ẹ̀ ṣe kìí ẹ̀mí. àní situation pé bóyá àwọn èèyàn ń já wọnú ilé yín lójijì wọ́n jẹun tán wọ́n tún wá ń ṣeré pa ẹni tí ò yẹ kán ṣe nú ilé yín wọ́n ń ṣe máa lọ gbé vaasi jáde ẹ máa kà fún wọn ni àbí kí lẹ máa ṣe. Ọlọ́run náà máa fi ṣẹ́tù ẹ̀. òun lẹ máa fi ṣẹ́tù ẹ̀. bẹ́ẹ̀ ni ṣé kò tó ṣẹ́tù ẹ̀ ni sà. tó bá dùn lẹ máa fi ṣẹ́tù ẹ̀ oye èyí tó wà bẹ́ẹ̀ ni pé èmi ò wá béèrè àwọn béèrè tó lọ́wọ́ yín àwọn béèrè tí mo máa béèrè ni pé tó bá jẹ́ pé àbúrò yín ọmọ ìyá ọmọ bàbá lọ́kùnrin ṣebí ní ẹjọ́ wà nínú ilé ẹ̀ẹ́dẹ̀ láǹfààní láti gbàjú èrú màá ń pa lọ́lọ́ ó yẹ báyẹn so àbúrò yín ọmọ ìyá ọmọ bàbá ló láǹfààní láti máa hùwà yìí ṣé ẹ máa lé e lọ sọ́dọ̀ ọmọ mi yín ni àbí torí tẹ́ bá fi lè lo fásì ó yẹ nǹkan méjì ni yóò mọ̀ ṣe àkọ́kọ́ ni pé yóò mọ̀ rí yín nírìí pé ṣé ń gbéyàwó yín lóhun lórí ni pé nígbà tí ìṣẹ̀lẹ̀ àkóhun máa báyàwó yín sọ̀rọ̀ lẹ́yìn kọ́tìnì pé ìyá wa nígbà tóhun ìṣẹ́rú yín ó yẹ bẹ́ẹ̀ so ní tèmi fẹ́ ta fẹ́ lò ń bẹ̀ ni pé ṣé ó rọrùn tó pọ́síbù tó bá jábúrò yín àbẹ́bí yín ni ó wà nírú ipò yẹn bóyá wá escort lọ́dọ̀ yín ṣẹlẹ̀ lóru vaasi fún. àkọ́kọ́ ni pé ọ̀nà bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ iná ọkọ̀ jìnnà sí iṣẹ́ gbọ́ àgọ́tẹ́ jẹ́ kí ẹjẹ́ rọra báyìí. ẹ máa gbọ́ níta máa fi wéra wọn ni pé ẹ̀yin ò ní sàbẹ sẹ́yìn ní sàbẹ ni. ẹ̀yin iṣẹ́ ànábì náà. tó ń jẹ́ sọ̀hábà ọ̀rẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ mo sì lọ́rẹ̀ẹ́. ẹ kú àpèṣẹ o. Payment received in OPay. àpèṣẹ o. mo lọ́rẹ̀ẹ́ dáadáa tó àwọn ẹ̀yìn àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì n tí wọ́n fẹ́ mú yọnú àyà pẹ̀lú àgbọ́yé pẹ̀lú tí ẹ̀sìn náà tó gbé kalẹ̀ fún wa ní pé oko kì í ní jẹ́ ti bàbá tọmọ kó má làálàá alhamdulilayi gẹ́gẹ́ bí àpèjúwe tẹ́ mú wa mo ní bí ọlọ́run fún mi ní agbára láti wà ní in a 3-bedroom flat apartment tí mo ṣe gẹ́gẹ́ bí ìjẹ́ ọmọ ènìyàn ọmọ ọkùnrin tó ti ń ṣègbésí ayé so bó bá wá rí báyìí àkọ́kọ́ ni pé Islam fi ààlà sí gbogbo nǹkan pé kódà ọmọ téèyàn bá bí nínú ó ní stage tí ó dé ẹ fún láàyè tiẹ̀ ibi tí ọmọ gbé tí ọmọ sùn sí so tó bá jọ gẹ́gẹ́ bí ibi tẹ́ mú lọ yẹn náà pé tó bá jẹ́ ọmọ ìyá mi yóò ní ibi tí ọmọ ìyá mi ìwọ̀nba bí ìṣesí ọmọ ìyá mi ó ṣe rí lọ́dọ̀ ìyàwó mi tí ń padà gbójú sókè pé wo ẹ mọ irú eré tẹ́jọ́ mọ bára yín ṣe so àkọ́kọ́ ni pé ìbéèrè yẹn náà kọ́kọ́ lọ pẹ̀lú kínní yìí ọ̀rọ̀ yìí sì gbogbo ayé ló ń bá ṣe lára nǹkan tó gbogbo ayé ló ń bá wí lára nǹkan tó sì lè dá wàhálà tó lè dá yánpọnyánrin sílẹ̀ láwùjọ ọjọ́ mi ènìyàn ni Kùránì ń try láti yànnàná. gbogbo ayé ló ń bá wí òye mi àwọn sàhábà ẹni sùúrù àwọn sàhábà níbi tí Yorùbá ní ẹ̀kọ́ dé Yorùbá ló ní pé tó o bá wọnú ilé onílé tó dẹ̀mọ̀ pé nìyẹn ti márì o gbọ́dọ̀ jókòó sórí ibùsùn ẹ̀ Yorùbá gan fúnra ẹ̀ tá a bá bẹ̀rẹ̀ sí tó kí ni Yorùbá tò létò lórí ọ̀rọ̀ láàrin lọ́kọláya gan ó fẹ́ wà òkè gan ju eléyìí lọ oye torí pé gbogbo nǹkan yẹn
oye torí pé gbogbo nǹkan yẹn lè tó ẹ ti wà ńlẹ̀ bàbá oye mo bẹ̀rẹ̀ so bẹ́ẹ̀ kan ẹ̀kọ́ ẹ ti wà ńlẹ̀ láì ṣe pé a rí báàsì kankan. ó ẹ jẹ́ ká sọ̀rọ̀ díẹ̀. ẹ fún wa ní presentation kan tó dáa ju eléyìí lọ tá a lè fi replace ẹ ok gẹ́lẹ́nu gbọ́dọ̀ tí ẹni Ọlọ́run ṣe mistake pẹ̀lú tó sọ yẹ àbí kẹ́sọ́. ẹni sùúrù mi ṣèkì ẹ̀mí. ẹ fún wa ní representation sentence mi tá a lè fi replace. ṣèkì ẹ̀mí ẹjọ́ ẹni sùúrù bàbá wa Jagun kílẹ̀ fẹ́ sọ sà ẹ sáré sọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ. ẹ ṣe sà àti ẹ ṣe sà ẹni sùúrù bàbá ṣe ẹni kẹ́rì ó rà pé a máa tó nígbà ní set ìdí ni pé bàbá wa Sheikh mo wò wọn gẹ́gẹ́ bí àgbàlagbà tí ò yẹ kí àwọn ọ̀rọ̀ tí mò ń gbọ́ lẹ́nu wọn tó máa jáde àdẹ èdè wá ṣe ẹ̀bí wọn lọ títí kò ṣe pé bí a bá ti ń sọ̀rọ̀ inside the book tí a ò sọ̀rọ̀ outside the book bí a bá rí pé admin àbí host ó fẹ́ gbé yín jáde outside the book ṣùgbọ́n ẹ̀yin sọ̀rọ̀ inside the book kò dẹ̀ síbẹ̀ ṣe lè bá sọ̀rọ̀ inside the book tí ẹ máa get answer àwọn product tí a ń fẹ́ kò sí bí ẹ ṣe lè sọ̀rọ̀ inside the book tí a lè get ẹ̀ tẹ́ bá rí àwọn ìbéèrè tí wọ́n ń béèrè ní ọwọ́ yín àwọn ìbéèrè tí ó easy ni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mi wá lè sọ bóyá ọmọ Yorùbá lẹ́yìn now nígbà tí ẹ bá ní ààlà tó sọ̀rọ̀ nípa bí ẹ bá fẹ́ jẹun lọ́dọ̀ Muhammed o nínú nǹkan ìṣètì láì gbọ́ nínú ìwé kan ṣé ẹ̀yin fúnra yín àgbàlagbà ṣé ẹ ò mọ̀ wípé kò dáa láti pé kí òfin tí Kùránì tó mú kalẹ̀ ṣé ẹ̀yin fúnra yín ẹ̀rọ nínú ọ̀rọ̀ yín pé kò dáa lóòótọ́ láti máa fẹ́ yàwó ẹnìkejì yín àyàfi Kùránì tó bá gbé jáde wípé ẹ má ṣe o mo fẹ́ kí gbogbo wa because gbogbo inú trap yìí náà làwa náà láti kúrò àti ṣẹ̀sìn dáadáa àti mùsùlùmí dáadáa mo tẹ̀ wá pẹ́ inú kìrìsìtẹ́nì dáadáa wọ́n á rí ọ̀tọ̀ ní tó ń sọ ọ̀tọ̀ ní tẹ̀ ń sọ sà. ẹ ní sùúrù ẹ máa get nǹkan tí mo sọ nǹkan tí mò ń gbìyànjú àti sọ fún yín ni pé ẹ think inside the book ẹ think outside the book oyè yín sìn tẹ́ bá think outside the book ẹ máa get ara yín fúnra yín ẹ máa mọ orí èèyàn tẹ́ jẹ́ ẹ máa mọ nǹkan tí ẹ ń sọ jáde lẹ́nu sà because àwọn ọ̀rọ̀ yìí ó dàbí kọ́mọ kékeré méjì bá ń play ludo ọmọ kékeré tọ́jọ́ kan ń ṣàwàdà èmi kò kà sí torí mo rẹ́rìn títí inú tó ń bí mi pé irú question wo ni à ń béèrè kí la fi ń dáhùn yìí bàbá mi mo fẹ́ kẹ́ get àwọn kìíní right ẹ má think inside the book tẹ́ bá think inside the book you are still in slave ó yẹn sì ẹ ṣe wà nínú oko ẹrú yẹn wọ́n fẹ́ gbé yín jáde wọ́n bẹ̀ ṣùgbọ́n ẹ ń fura pé ẹni tí wọ́n ń gbé jáde tó ń tirẹ̀ wọlé ẹ understand òun ni ó yẹ yín sì. Bàbá Jagun ẹ dákun níta bá débi ọ̀rọ̀ yìí ni pé wọ́n ní pé bọ́ọ̀lù ṣe sọ̀rọ̀ yìí wọ́n ní kò correct pé odidi Ọlọ́run ṣe lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí. Now irú bó ṣe sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ẹ mọ̀ ẹ rí pé mo fi yín lẹ̀ tẹ́ fi sọ̀rọ̀ ẹ dákun ẹ fún wa ní sentence míì tó lè correct irú ṣe sí yìí téèyàn lè fi lè pass message irú message síta yàtọ̀ sí bọ́ọ̀lù ṣe sọ yìí. Bàbá mi ẹ̀yin náà ni mo ṣe ní ká gbé sí lákàyè ní ẹjọ. ǹjẹ́ Ọlọ́run lè bá ènìyàn sọ̀rọ̀ bí ó ṣe bá Muhammed sọ̀rọ̀ yẹn Ọlọ́run tí èèyàn ò rí èèyàn ò gbóhùn ẹ̀ rí èèyàn mọ àwọn tó bá ṣiṣẹ́ ẹ wá sọ pé ó ń bá èèyàn kan sọ̀rọ̀ tó tún wá review bí ilé àṣírí ẹ̀yin náà ẹ̀dẹ̀ tí ń gbà wípé bẹ́ẹ̀ náà ní lóòótọ́ ó ní mò ń sọ wípé ẹ jẹ́ ká think outside the book pé báwo lọ́lọ́run á ṣe lè báyọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tó wá ń sọ tí alábàá bẹ́ ṣe kinní kan o tí anábàá bẹ́ ṣe kinní kan o ẹ yẹra fún o in fact àwọn ọ̀rọ̀ yẹn ènìyàn ló sọ ká gbé sí ọpọlọ wa ènìyàn ló sọ̀rọ̀ yẹn láti fi lé àwọn àlejò ó yẹ yín sí láti. ẹ dákun ìlú wo lẹ wà báyìí sà. ẹ jọ ṣéèkì ẹmí ẹ jẹ́ kémi náà sọ̀rọ̀ yìí. ṣéèkì ẹmí ẹni sùúrù ẹ jọ mò ń bọ̀ wọ́n ń correct nǹkan kan mo dẹ̀ fẹ́ kẹ́ bá a correct ẹ̀. Allah ni a máa ń lò ẹ ṣe máa wá platform wa náà Allah ni kẹ́ bá wa lò tá a máa fi ṣe tán oye àwọn èèyàn kàkà kan gbọ́ yín oye dédé pé ọlọ́run lẹ́ ń pè yẹn gbóhun tó message tó yẹ kán gbọ́ látẹnu yín gan-an nífẹ̀ẹ́ gbọ́ so ẹ máa lo Allah so a lè rọrùn so ẹ báyẹn ṣe so ẹ já continue conversation yẹn so ẹ ṣàlàyé tẹ́ fẹ́ ṣàlàyé. ẹ ṣeun kẹ́rì àkọ́kọ́ ni wípé ibi tí à ń gbé ọ̀rọ̀ yìí lọ ni pé bàbá wa Ajagun
àkọ́kọ́ ni téèyàn bá sọ yí pé nǹkan kan ò correct ó gbọ́dọ̀ fún wa ní nǹkan tí yóò mú nǹkan yẹn correct wá. Ok, wọ́n gbé ọ̀rọ̀ yìí wá fún mi gẹ́gẹ́ bí kíní wọ́n wá jẹ́ kó yé mi pé kò yẹ kí ó rí báyìí kò yẹ kó ṣe bẹ́ẹ̀ n tí ò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn ní ìsìn látàárọ̀ ìsìn akàn wà níbẹ̀ náà yẹn àti ìrí ẹ̀rí kankan fi múlẹ̀. So èmi wá ní pé ọ̀rọ̀ yìí nìsín bí wọ́n ṣe pàṣẹ ọ̀rọ̀ ẹ jẹ́ kó ká lè bá a lọ ká lè bá a lọ ẹ máa gbọ́ ẹ ní sùúrù àwọn ọ̀rẹ́ kan wà tó ṣe pé ìjọ wọn bí wọ́n bá tó bá kanlẹ̀kùn tánìta ni ẹ tó ní bọ̀dá Túndé ni oye ìyàwó fún rẹ̀ tọ́jọ́ fẹ́ jẹun tó jọ gbé oúnjẹ yẹn sórí tébù tí wọ́n jẹun yẹn tó bá kanlẹ̀kùn yẹn tó ń dání tó ní bọ̀dá Túndé ni ó máa yọwọ́ ìyàwó yẹn máa yọwọ́ ni tó ti mọ̀ pẹ́ni tó dé yẹn oye àwọn ọjọ́ wọn àtọ̀rẹ́ ẹ̀jọ́ máa jẹun ni oye kò dẹ̀ sí bóyá kó ìyàwó Túndé náà dẹ̀ mọ̀ òun náà pé kò sí ọ̀rẹ́ àwọn méjèèjì àárín wọn ò ṣe dá sí ẹni nìyẹn ẹlẹ́ẹ̀kejì oye ibo nínú ayé ni ẹ ti gbọ́ pé ẹnìkan kọ wíìlì nígbà máa wá kọ wíìlì kalẹ̀ wá nítọ̀ wíìlì mi tí mo kọ yó ẹnikẹ́ni ò gbọ́dọ̀ gérí ìyàwó mi tí n bá lọ tán òun lẹ́lẹ́ẹ̀kejì òun ni ẹlẹ́ẹ̀kejì oye tí èèyàn bá gbèrú bá sí sáàárín àwọn ọ̀rẹ́ kan ọ̀rẹ́ yẹn máa já ó máa tú oye báyẹn so tí wọn ò dẹ̀ níjọ ṣe mọ́ láíláí oye torí pé wọ́n ti ríra wọn tán oúnjẹ ló dẹ̀ kéré jù gbogbo nǹkan ẹ̀gbọ́n tó sọ ń bí ni ẹ gbọ́dọ̀ súnmọ́ tó bá ń jẹun lọ́wọ́ àfi tó bá pè yín tí ò bá pè yẹn gbọ́dọ̀ súnmọ́ nìyẹn ṣé yẹn túmọ̀ ìfẹ́ ni nígbà tó ṣe pé ẹ máa rí baálé ilé méjì tí wọ́n máa léra wọn káàkiri báyìí lórí oúnjẹ ìyẹn dẹ̀ nífẹ̀ẹ́ nílẹ̀ Yorùbá oye so kíní yìí kò bá kíní yẹn mu tẹ́ ẹ bá gbọ́ yé but mò ń gbọ́ ẹgbọ́n sókè. ọ̀tẹ̀ sọ sí ṣé nílẹ̀ Yorùbá báyẹn sìn ṣé àmọ́ rèèyàn kan tí ó sọ wípé tóun bá kú láyé tán o ìyàwó òun o àwọn ọ̀rẹ́ òun ní ká máa bóun bá sùn. àkọ́kọ́ oh God kí ló dé tẹ̀ ń ronú báyìí ṣe kí ẹ mi. bẹ́ẹ̀ náà ṣe ń ronú nìyẹn. mo ní ó ṣe mí lé ẹni sùúrù ṣe mọ̀ pé n tó wà ń bí báyìí wíìlì ti wà nù ẹ̀ ṣe mọ̀ pé wíìlì wà nù fàṣì ṣe mọ̀ pé wíìlì wà nù fàṣì kí ni wíìlì tó wà ń bẹ̀ ni pé aláàánú ẹnikẹ́ni ò gbọ́dọ̀ gérí ìyàwó òun tóun bá lọ tán ìyẹn ìyàwó Muhammad tí Muhammad bá lọ tán ẹnikẹ́ni ò gbọ́dọ̀ gérí ìyàwó ẹ wá sọ nínú ayé ẹni tó kọ sínú wíìlì ẹ̀ rí pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ gérí ìyàwó mi tí n bá lọ tán tí ì bá ṣe ẹni tó wà gírídì àbẹ́ni tó bá jókòó. ẹ wá jẹ́ jáde kan fún mi ṣẹlẹ̀ àkọ́kọ́ ni pé ibi tẹ́ ti ń ṣe àwọn mistake kan pẹ̀lú àyà yìí mo rò gbọ́ yóò ní nǹkan míì tẹ́ fẹ́ mú jáde fún mi ni mo wá rí i pé kò yìn rí nǹkan kan míì mọ́ àkọ́kọ́ ni pé nínú ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn yàtọ̀ sí ọ̀rọ̀ ìjọ́mi ènìyàn lásán ìyẹn àkọ́kọ́ so nínú ẹ̀kọ́ ẹ̀sìn dẹ̀nílé lára nǹkan tí ẹ̀sìn kọ́ wa òjò báwọn èèyàn ṣe ń ronú sí yẹn mo ṣe lórí prógámù láàárọ̀ yìí. èèyàn ló ń ṣẹ̀sìn ṣá èèyàn ló ń ṣẹ̀sìn. ẹ ṣe sùúrù ṣẹlẹ̀ àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ni pé ó ní nǹkan kan tá ń pè ní takhasusiyatu rasul yí pé kò sẹ́dá kan tó lè bá ṣẹ́rẹ́ àyà yìí nìsín nínú àwọn takhasusu rọ̀ṣúlù ni àkọ́kọ́ ni nígbà tẹ́ ń ka ànábì gbé kinní kan ìyàwó mọ́kànlá ṣe kinní kan mo fẹ́ béèrè kan lọ́wọ́ yẹn dákun ṣé àwọn mọ́kànlá tán wà nílé yẹn ṣé gbogbo wọn ló bá sùn sà. à ń sọ̀rọ̀ ìyàwó èèyàn ẹni tí gbogbo wọn ló bá sùn ṣé mo máa tẹ̀lé ànábì wọnú yàrá ni. ìgbà tẹ́ tẹ̀lé yẹn báwo ṣe wá tọwọ́ bọ inú ìyàwó ẹ̀ ẹni sùúrù ìyàwó ànábì ẹni sùúrù ẹjọ́ ẹ̀yin bàbá yẹn ẹjọ́ ẹ jẹ́ kí kíní ní ti ẹjọ́ ẹni sùúrù ẹjọ́ bàbá wa débò ẹjọ́ 1 minute ẹjọ́ àkọ́kọ́ ni pé fásì yìí kọ́kọ́ ìyàwó ànábì tó fẹ́ 10 ni wọ́n ń bọ̀ láti ibì kan tó bá jẹ́ pé gbogbo àwọn yẹn wọ́n ti wà gírídì gẹ́gẹ́ bí fásì ṣe wà gírídì pẹ̀lú ànábì tí gbogbo àkọ àwọn ẹni yẹn ti wá kọ́lẹ̀ pẹ́ nìkan kan gbọ́dọ̀ gérí ìyàwó àwọn ṣànábì máa rí wọn fẹ́ ẹni nìyẹn èyí tó jẹ́lẹ̀ kejì ẹni sùúrù èyí tó jẹ́lẹ̀ kejì òun ni pé a pè èèyàn níyàwó ẹ̀ oye a ní àwọn ẹni yìí ìyàwó ànábì ni ó so yìgì wọn oye ẹ ni àbí kí lẹ fẹ́ lù pẹ̀lú ẹ̀ tá a dẹ̀ rí àdìsí kí lẹ rí.
Sẹ́rí yá ayọ́ alladhina amanu ńsìn la tadkhulu buyuta nabiyyi illa an yu'dhana lakum ila ta'amin ghayri nadhirin. Nísìn ààrẹ kátó kankan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń bèrè. ok gbogbo ìta ń sọ yìí ó dá ẹni sùúrù ṣé ní ìsìn báyìí gbogbo mùsùlùmí ni kó máa kọ sínú wíìlì ẹ pé tó bá ti ń kọ wíìlì kó máa sọ pé ìyàwó àwọn ẹnìkan ò gbọdọ̀ súnmọ́ wọn kó lóun bẹ́ẹ̀ bí kọ́ ṣe ànábì. kí lẹ wí. Jáde tí mo sọ ni gbọ́rọ̀ kan tí mo ti sọ mo ní àyà yìí takasusu rọ̀ṣúlù ni. ńgbà tó jẹ́ takasusu rọ̀ṣúlù tá ànábì dẹ̀ ti kú kí ló wà ń bẹ̀ fún kí láyà yẹn wà ń bì fún kí náà ń gbé fáwa fún ká máa kà. A máa kà á sẹ́rí tí èèyàn bá lọ kọ́ ẹni sùúrù béèrè ni ẹ jẹ́ ń ṣàlàyé ẹni sùúrù ẹni takasusu rọ̀ṣúlù ni ànábì nìkan ló wà fún kí náà fi sínú kùránì tán pín sínú ayé fún kí náà ní ká fi ṣe. Ẹ ṣeun ìdí tí wọ́n fẹ́ ká fi ṣe ni pé tí wọ́n bá yọ kúrò kùránì ò ní pé mọ́. ṣé kùránì wá pé báyìí ṣé kùránì pé báyìí. Ó pé o bàbá. ok kùránì pé àbí. Ó pé gan. bàbá wa àṣẹ òrìṣà ṣe àmbẹ́sà. bàbá àṣẹ òrìṣà ṣe àmbẹ́. oye Aisha sọ pé ẹni sùúrù Aisha sọ pé ẹran jẹ àwọn ibìkan nínú kùránì ò pé. ẹ kúrò lẹ ṣé mo lè béèrè question mi lọ́wọ́ máa nìyẹn jọ. ṣé mo pé kùránì ò pé ṣá ó yá ìbéèrè tẹ́fẹ́ bí wọ́n ó yà ń gbọ́ yín. ó yẹ ṣe kí àyín la dúró fún bàbá yìí ẹ béèrè mọ́ ni. alẹ́ má béèrè yẹn ni so lábẹ́ bẹ́ẹ̀ ètò láyé ẹ fún wa kùránì tí ó fi pé o ń gbọ́rí láyé mi kùránì ò pé kẹ̀. a gbọ́ kùránì tuntun mi lẹ́nu ètò láyé pẹ̀lú ògùn ọ̀rọ̀. tó yẹ láyé máa ń sọ pé gbogbo ìgbà tẹ́ bá láǹfààní àti wá sọ́dọ̀ wa ẹ máa gbọ́ àwọn tẹ́ ẹ gbọ́ rí ẹ dẹ̀ máa rí fásì ẹ dẹ̀ máa rí evidence. ìsọkúsọ ni o kùránì ò pé kẹ̀. ṣé ń gbọ́ mi báyìí. a ti ń gbọ́ yín. ó dà ẹja ká sáré wò báyìí ó yẹ béèrè tẹ́fẹ́ béèrè ó yẹ béèrè ẹ ṣe kí. Quran ń sọ̀rọ̀ nípa equality right like ibi tí wọ́n ti ń sọ fún àwọn widows pé kó remarry. ṣebí mo get ẹ. ẹ mú wá ọyún ìmọ̀ bẹ́ẹ̀ gẹ̀ẹ́tì ẹ o. kí n mú wá àbí.